àáfàá tí ò níṣẹ́, ìmáàmù tí ò lóko tí ò lódò, ṣèyíkì tí ò lóko tí ò lódò, dọ̀kítúrù tí ò níṣẹ́ lọ́wọ́, ó wá ń sọ fún wa akíkanjú ọmọ Yorùbá pé kí wọ́n mọ Fọlá Muhammadu tọrọ níwájú Allah. Ìwọ ọmọ tọjọ́ máa kíkanjú ọmọ Yorùbá tọjọ́ ọmọ ọba tó ń ṣẹrú, ó lè béèrè lọ́wọ́ ṣèyíkì tí ò níṣẹ́, àáfàá tí ò lóko tí ò lódò, ìmáàmù tí ò níṣẹ́, ó lè béèrè lọ́wọ́ rẹ̀ pé ọláwo lànábì ni, tá ń sọ láfànábì. Sẹ́rí wọ́n ní tí wọ́n bá lọ fógún ọdún, ọjọ́ kan lòdodo máa dé. Tó dodo bá wá dé, òdodo yẹn tó máa dàbí irọ́ lójú wa, bẹ́ẹ̀ á mọ àrí irọ́ yẹn gẹ́gẹ́ bí òdodo. Irọ́ wọ́n ní tẹ́wé bá pẹ́ láàárọ̀ ṣe máa ń dọ̀ṣẹ́ ni. Irọ́ ti pẹ́ láwùjọ wa, ó ti fẹ́ dòdòdó mọ́ wa lọ́wọ́. Wọ́n ní kẹ́ mọ́ fi ọlá Ànábì Muhammadu tọrọ, olówó orí ọkọ Àìṣà ìbá Fatima, ọmọ Abudu nílùú Saudi, ẹ̀gbọ́n àwọn kan Muhammadu náà, òun náà bímọ, bàbá àwọn kan ni, kò jẹ́ titun lójú wa, wọ́n dóye àti ẹ̀ náà lóyún ni. Wọ́n wá ní kí wọ́n mọ fi ọlá àti ẹ̀ kọ́ mọ fi béèrè kan lọ́wọ́ Allah. Ó wá lè béèrè lọ́wọ́ àwọn àfáà yẹn pé ọlá wo lànábì ni tá ń sọlá fún. Ọlá ta ló ṣe ọlá fànábì? Ẹni tí wọ́n ní kọ́ mọ wá fi ọlá rẹ̀ tọrọ, máa play fídíò kan sí. Àwọn àfáà kéwu tọrọ jẹ náà ló sọ bẹ́ẹ̀. Tó bá gbọ́ fídíò yìí tán, tó bá gbọ́ ohun tá àfáà yẹn sọ tán, ìwọ náà digest ohun táwọn àfáà ti ń sọ fún ẹ fún 20 ọdún or fún 30 years ago, tí wọ́n ti fi ń tún ẹ jẹ, tí wọ́n ti fi ń parọ́ fún ẹ. Wá digest ẹ kó wá gbé ọ̀rọ̀ tá àfáà yìí sọ sínú ọpọlọ pé lóòótọ́ sẹ́ni yìí yẹ lẹ́ni tá mọ̀ fọlọ́ rẹ̀ tọrọ. Ẹ jí ká ronú, ẹ jí ká mọ ohun tá à ń ṣe. Islam kò sí ohun tó mú wálé ayé wa ju pé ó wá sọ ìlú wa dáwóró lọ, ó wá sọ wá dèrò ẹ̀yìn, ó fẹ́ kí ìlú wa di ìlú tá mọ̀ ṣe ìtàjẹ̀ sílẹ̀ fúnra wa. Ẹ jí ká ronú. Islam láti jọ́ yìí táwọn bàbá wa ti ń practice rẹ̀, develop wo ló mú wálé ayé wa. Wọ́n wá ń sọ pé tá bá kú tán, ibì kan bẹ àlìjánà, ibì kan bẹ iná. Ìdẹ́rùbà lásán ni, irọ́ ni. Àwọn tó gbẹ́sìn wá, wọ́n develop orílẹ̀-èdè wọn ni. Ẹ wo orílẹ̀-èdè wa bó ṣe rí, ẹ wo agbègbè wa bó ṣe rí. No any development, and practice another man's culture. Ọlá tànábì ní táwọn kan fi ní kéèyàn mọ fọlá Ànábì tọrọ, ẹ jáde kẹ́ wá sọ fún wa. Ànábì tẹ́ ń sọ yìí, gbogbo ọmọ tó bí pátápátá ó kú lójú ayé rẹ̀ ni. Ẹṣin ràkúnmí tí ń gùn lọ jagun, wọ́n jí gbé lójú ogun ni. Ogun wo ní jà gan? Olè Muhammadu ń jà kiri. Olè. Tẹ́ bá wá ní olè kọ́ ni Muhammadu ń jà kiri, ẹ̀yin àfáà. Ẹ sọ bí tí Muhammadu ti jókòó báyìí nínú hadith àbí nínú Kùránì táwọn kan ti lọ bájà. Ẹ wá fi hàn wá gbogbo ogun tí wọ́n sọ pé defensive war ni, kíníkẹ́ war ni, olè ni Muhammadu jà. Ẹṣin tí Muhammadu fi ń jagun ó jí gbé ni. Ràkúnmí tí Muhammadu fi ń jagun ó jí gbé ni. Ibi tó bá ti rà, iye tó fi rà, ẹ fún wa láyà yẹn nínú Kùránì àbádìsí. Ìgbésí ayé Muhammadu kò yàtọ̀ sí àwọn Sina Rambo, àwọn Mufo Olóṣòko. Ìgbésí ayé Muhammadu yàtọ̀ sí wọn. Adigunjalè pọ́nbélé ni Muhammadu, ọjàlè tí ekú ni. Ẹ wá gbé yẹn wá, ẹ wá gbé lórí àwọn baba ńlá wa tó ṣe yẹn, tó sàmàlà, tó ṣe wédú kalẹ̀ fún wa, tó fi ògùn wòsàn kalẹ̀ fún wa. Ẹ wá fi Muhammadu fẹ́ sọ àwọn baba wa dẹni yẹpẹrẹ. Muhammadu ni ọ̀tẹ̀, kódà ìhòòhò ni Muhammadu òfìlẹ̀ Yorùbá lẹ̀ fún wa. Ẹ̀yin aláìníṣẹ́ ẹranko mọ̀ọ́lú. Ẹ jájọ gbọ́rọ̀ lẹ́nu àfáà yẹn fún ẹ̀yin tẹ́ ń fi ọlá Muhammadu tọrọ. Ẹ jájọ gbọ́, ìjẹ́ Muhammadu yẹ lẹ́ni tí ẹ̀ bọ̀lọ̀ mọ́ fi ọlá rẹ̀ tọrọ. Ẹ jájọ gbọ́rọ̀ ní ẹnu àfáà yẹn. Let's go. Gbogbo àwọn ọmọ Ànábì méjèèje kí ló ṣẹlẹ̀ sí wọn? Àkọ́kọ́ ọmọ tí Ọlọ́run kọ́kọ́ yọ̀ǹda fún Ànábì lọ́kùnrin lára Khadijatu bintu Khuwailid, òun náà ni Qasim ibn Muhammad sallallahu alayhi wa sallam. Gbogbo ọdún tó lò láyé kò ju ọdún 3 lọ tó fi kú. Kò wá gbàdú ọdún kan lọ lọ́wọ́ Zainab tó jẹ́ àkọ́kọ́ ọmọ obìnrin tọ́lọ́run kọ́kọ́ yọ̀ǹda fún Ànábì látara Khadija bintu Khuwailid. Lẹ́yìn tó ń pé ọmọ ọdún 11, òun ni wọ́n fi fọ́kọ. Nígbà tí ó fi ọkọ ìkan nínú àwọn sàhábì Ànábì ló fẹ́, tí orúkọ rẹ̀ jẹ́ Abu Halas ibn Ar-Rahbi. Gbogbo ọdún tó lò láyé kò ju 30 years lọ tó náà fi kú.
òun wá gba ọdún méjì lọ́wọ́ Ruqayya. Nígbà tí Ruqayya ó fẹ́ ọkọ, òun fẹ́ Uthman ibn Affan. Orí àìsàn lòun náà kú sí, ṣùgbọ́n kóun náà tó kú ó pé 22 years. Òun ló fa sábàbí tí Ummu Kulthum tó fi fẹ́ Uthman. Ṣùgbọ́n òun náà padà ṣe àìsàn lẹ́yìn ọdún mẹ́fà tí wọ́n ti ń fẹ́ra wọn lòun náà kú, ṣùgbọ́n òun pé ọmọ 27 years. Èyí tó wá jẹ́ ọmọ karùn-ún tí Khadija bí fún Ànábì, òun náà ni Fatima. Nígbà tí Fatima ó fẹ́ ọkọ, òun fẹ́ Ali tó jẹ́ àkọ́kọ́ ìmáàmù fáwọn Shia nínú àwọn mẹ́rin tí wọ́n jẹ́ sábẹ́ Ànábì tí wọ́n jẹ́ ògbóǹtarìgì. Fatima náà kú lẹ́yìn oṣù mẹ́fà tí Ànábì kú láyé, ṣùgbọ́n òun náà pé ọmọ 27 years kó tó kú. Lẹ́yìn ìgbà yẹn Khadijatu bintul Khuwailid ó bí ọmọkùnrin kan fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam torúkọ rẹ̀ ń jẹ́ Abdullahi. Abdullahi náà wá kú ní 615 AD, yàní ó ń bẹ ní ọmọ ọdún mẹ́rin gbà náà. Wọ́n tún bí ọmọ kan fún Ànábì ṣùgbọ́n kì í ṣe Khadija ló bí. Ẹni tó bí ọmọ yìí fún Ànábì ni wọ́n pè ní Maria al-Kibtiyya. Òun ló bí Ibrahim fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ṣùgbọ́n òun náà lójú 2 years lọ, ọdún méjì tó náà fi kú.